Africa Content TV. Oríyọmí Abdulrahman Ọlọ́run ní sáwọn kálukú lẹ́sà ọ̀nà tó bá sì wù nígbà sáyẹn lẹ́sà tó bá sì ti sá ọ̀sánù tó bá ti yàn ọ̀yàn ní ẹ̀bá máa papájá ẹ̀bá máa bínú ó ti parí tiẹ̀ tọ́wọ́dọ̀ Ọlọ́run lè sáwà. Ẹ wá ṣe òṣèlú ìyá ṣe gbogbo àná lágbà síkà mú Ọlọ́run ọ̀sán kálukú lẹ́sà lérí fíìdì tó bá wù. Àyè tó fi Alhaji wa Musa torí ọmí sí Ọlọ́run bá ó ṣe wọ́n lẹ́sà níbẹ̀ náà ni bàbá ọ̀jọ̀gbọ́n kan bàbá ṣé Ádámù ọmọ dáwà kan náà wọ́n ní òjò tí ń pagún bọ́jọ́ ti pẹ́. Ọjọ́ ti pẹ́. Ẹni bá torí òwúrẹ́ ló lè sọ. Àmátà bá kú iṣẹ́ ọ̀tá. Ẹni bá ṣubú lè tún dìde. 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 Kata wa fèsì láyé gbogbo ayé látòkè délẹ̀ ogun ni. Ayára kọ́kọ́ wọ̀. Sàlẹ́ǹgì ni sàlẹ́ǹgì. Àkọ́lé galágínà ní ìzànà fi kábàd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Laqad galagina al-insana fi kabad. Àwọn ọlọ́run ti jáde. Ọlọ́run ọdọ́ mi yẹn sínú pírọ́blẹ́mù ni. Pírọ́blẹ́mù wà ní ìtàn tó fi kú. Àmọ́ ga èèyàn náà ẹ̀sọ̀ èèyàn náà ni ẹni tí ìgbà bá kojú ẹ̀ tó borí. Lọ́dún tó gbà lẹ́rọ́ bèrè nílò ní ìmọ̀lẹ́ ọ̀. Ẹwà gbé lọ ní ẹ̀ẹ́dẹ̀gbé lọ. Láàrúkú sì mi àtàlìbẹ̀lẹ́dì wà ń ta ìlú fi àtàlìbẹ̀lẹ́dì wà wọ́n ní dìrì wà márùn wà ládàá kọ́dí kàlágìnà lè sá náà fi kábàd. Dámàláhù ayátàwù. Ọlá pé ẹni ọwọ́ Ọlọ́run tó fi dọ́lẹ̀ sáyé tiẹ̀. Ní parẹ́ má gbà lára wa. Àmínà. Padà nínú àbèrè. Ìyá alágbájá ń kọ́ ti kú ni. Ó nà á fà ń pè ní ànàkíràtù bá dà. Padà lè má rí fún. Ẹgbà tí yẹn ti hàn. Tó á di pé bẹ láyé nígbà tí ò sí máa ikú méjì ni. Ẹni kú yányá. Ẹni wà láyé kéèkú ó sì kú. Kápọ̀ ní sọlẹ̀ ní. Àmínà. Gbé iná bá ń jó àmọ́ fi jó nǹkan ni. Òkìkí ọ̀gbọ̀dọ̀ pọ̀ tó yìí. Ìràwọ̀ gbọ́dọ̀ pọ̀ tó yìí yóò ní nǹkan tó ń tájẹ́tì lọ́dọ̀ Ọlọ́run. Lọ fẹ́ kọ́ Ọlọ́run ó ṣètò láti fìdí ìtàn múlẹ̀ Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. Àmínà. Àgbàkọ̀lá àwọn ẹni Ọlọ́run. Àmín. Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. Àmín. Ọlọ́run ó gbára kó ṣe bẹ́ẹ̀. Ó ṣe bẹ́ẹ̀. Àgbàkọ̀lá àwọn ẹni Ọlọ́run. Àmín. Àmín. Ó kí bíbọ̀ Ọlọ́run mọ́sá ṣàpọ́nlé yín. Àmín. Ọlẹ́sì tẹ ṣàpọ́nlé Ọlọ́run bá ṣàpọ́nlé. Àmín. Ọlọ́run níbi wọn. Bọ́mọ̀ bàǹkà tí yín náà jẹ́.